káàárọ̀ gbogbo ẹ̀yin èèyàn wa ní ilé lóko. Mo fi àkókò ayọ̀ yìí, mo fi kí gbogbo wa. A sì tún kíra wa kú àmójúbà ọdún tuntun 2022. Kí Ọlọ́run kó jẹ́ ọdún ayọ̀ fún gbogbo wa pátá. Àwa ní ojú wa rí 2021 láyọ̀ àtàlàfíà tarí ìbẹ̀rẹ̀ tá ti tún ti rí òpin ẹ̀. Kọ́lọ́run náà tún wá ṣe 2022 bẹ́ẹ̀. Kò ṣe fún gbogbo èmi àti ìwọ tí a jọ ń fi ojú wo fídíò yìí pẹ̀lú àṣẹ Èdùmàrè. Orúkọ tèmi ò yí padà o. Orúkọ mi ni Babaconfirm JP. Òdú ni mí. Mi kì í ṣe àìmọ̀fólóko. Kì í ṣe ti ìgbéraga. Gẹ́gẹ́ bí mo ti ń sọ, ohun tí ènìyàn bá jẹ́, òun ni kí ènìyàn kó sọ. Òdú ni mí. Mi kì í ṣe àìmọ̀fólóko. Jẹ́ kí n tó sáré fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn màmá wa pátá àti bàbá wa kí n tó máa bá ìwọ̀nba nínú àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ gbẹ́nu lé ní àárọ̀ kùtùkùtù yìí kí n tó máa bá lọ. Mo kí ẹ̀yin bàbá wa, mo kí ẹ̀yin màmá wa, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n wa, mo kí ẹ̀yin àbúrò wa láti Amẹ́ríkà, láti Canada, láti Dublin, Scotland, UK, gbogbo Europe pátá. Mo kí gbogbo yín. Mi ò lólódì lẹ́nìkan o. Ọba gbogbo ilé ni ọba ń kí pátápátá. Ẹ̀yin èèyàn wa láti Asia, ẹ̀yin èèyàn wa láti Africa. Mo kí gbogbo yín Africa. Mo kí gbogbo yín pátápátá. Wípé ẹ ṣé, ẹ kú ìfẹ́ tẹ ní sí wa. Àdúpẹ́ ojú òní ti wà. Ojú gbogbo wa máa rọ́dún lọ́dọọdún. Gúnugún kì í pa ogún jẹ. A dàgbà, a kú darúgbó. Gbogbo wa pátá la máa dàgbà. Gbogbo wa la máa darúgbó pẹ̀lú àṣẹ Èdùmàrè. Bí kò bá ti nídìí, obìnrin kì í jẹ́ kó mọ́lù. Àwọn ọ̀rọ̀ yìí inú mi á dùn wípé gbogbo ibi tí ó bá jẹ́ kó dé ní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ bá wa share rẹ̀ sí. Mo fẹ́ mú ẹnu lé ọ̀rọ̀ lórí awuyewuye tí ń lọ níta. Nítorí pé tẹ bá rí pé mi ò jáde, ọ̀rọ̀ ti pọ̀ jù ni. Bọ́rọ̀ bá ti pọ̀ jù, kò ní meaning mọ́. Social media ó ti di bí yẹ̀yẹ́. Ó ti di bí yẹ̀yẹ́ tó jẹ́ pé tajá àti tẹran ló ń wá síbẹ̀. Àwọn tí wọ́n dẹ̀ tó ń pera wọn ní olùwòran ìlú kò wá sí ohun tí wọn ò lè wò. Either sense or nonsense. Ẹ máa bá wọn bẹ̀ tí wọ́n ń wò ni. So therefore, àwa tá dẹ̀ lè ṣe nonsense ṣe la yà ń wòran. Nítorí pé anything tí ó bá máa ti ọwọ́ mi jáde, sense ló máa jẹ́. I cannot do nonsense. Ṣùgbọ́n ohun tí mo rí ni wípé àwọn èèyàn wọn ò gbà ti Ọlọ́run mọ́. Ẹ má jẹ́ kí n purọ́ tàn yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá, àwọn èèyàn ò gbà ti Ọlọ́run mọ́ o. Tó bá rí ẹni tó ń lọ sí church kan, yálà bóyá wọ́n ń pín owó ń bẹ̀ ló ṣe lọ. Yálà bóyá wọ́n ń pín aṣọ ń bẹ̀ ló ṣe ń lọ. Yálà bóyá wọ́n ń pín bàtà ń bẹ̀ ló ṣe lọ. Yálà
á ṣáà jẹ́ pé nǹkan kan wà ńbẹ̀ tó jẹ́ pé ó ń benefit kó kàn gbà kó dẹ̀ tún padà sí bí ó ṣe ẹ́ ni. Tó bá jẹ́ wípé bí ṣọ́ọ̀ṣì ṣe pọ̀ tó tí wọ́n dẹ̀ ń preach lójoojúmọ́, òun ní gbogbo àwọn tó ń lọ wọ́n yí padà ni. A ò ní rí àwọn èèyàn nídìí èṣù púpọ̀. A ò ní rí àwọn èèyàn nídìí nǹkan ayé púpọ̀. Àwọn èèyàn nídìí nǹkan ayé wọ́n á reduce. Ṣùgbọ́n irọ́ ni. Mo máa ń sọ nígbà kan, mo dẹ̀ sì tún sọ dì sín. Church tọ́lọ́run gbé ké mi lọ́wọ́. Ó jẹ́ èèyàn méjì ni. Àwa máa sin Ọlọ́run. Ohun tí ọwọ́ mi ò tó, èmi ò ní fi gọ̀ǹgọ̀ fà á. O ò lè fi ráìsì kó àwọn èèyàn jọ. Tó bá fi ráìsì kó wọn jọ, ìjọ́ tí ò bá rí agbada ráìsì yẹn láti gbé kaná mọ́, wọ́n máa lọ ni. Ráìsì yẹn ló fi kó wọn jọ. Òun ló fi entice wọn. Minerals yẹn ló fi entice wọn. Meat pie tẹ máa ń fún wọn yẹn after service lẹ fi entice wọn. At the end of the day, nǹkan tó máa wà nínú ọkàn wọn nìyẹn. Ó ti ẹ̀ ń ṣe nínú ayé ìsìn yìí. Àwọn ọmọ yìí, ibi tí wọ́n fẹ́ tó tutù, òun ni wọ́n ń bá sí. Tó bá dẹ̀ ti pé ibẹ̀ tí ń gbóná, a tún yà kúrò ńbẹ̀. Ìdí tó ṣe rí wípé èrò lè pọ̀ nínú church kan o. Kì í ṣe gbogbo wọn ni wọ́n lọ sin Ọlọ́run o. Nǹkan tí wọ́n rí ńbẹ̀, bóyá ń fún wọn ní ráìsì ni, bóyá ń fún wọn ní owó ni, bóyá ń fún wọn láṣọ ni. Á ṣáà ní nǹkan kan tí wọ́n rí ńbẹ̀ tó benefit wọn, òun ni wọ́n ti torí ẹ̀ lọ síbẹ̀. Ibi tí mò ń lọ pọ̀ díẹ̀ láàárọ̀ yìí. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá. Àwọn ìdí táwa ò ṣe jáde. Àgbàlagbà kì í dá ẹ̀yin àgbàlagbà kò lè máa ṣe kándákándá kiri. Tá a ṣe bọ́ta púpọ̀ mọ́. Tá a ti rí pé social media ti bàjẹ́. Social media ti dàrú. Èṣù ti gba ipò. Ẹ má jẹ́ n purọ́ fún yín. Ẹ̀yin tẹ́ ẹ wò wá. Tí mo máa ń sọ, ẹlòmíràn máa jẹ́ pé èyí tí fídíò tí mo drop last nípa ohun tí Olúwa sọ fún wa púpọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Tí mò ń sọ pé kì í ṣe pé àwa nìkan là ń gbàdúrà o lórí ọ̀rọ̀ Sunday Igboho. Aláwo ń gbà. Even ìwọ tó attack mi gan, tó sọ wípé ṣé Ọlọ́run ò wá sí mọ́ ni. Ìwọ náà ń gbà náà. Àdúrà ẹ kò ṣe gbà. Just ask yourself a questions. Ìwọ ló attack mi o nígbà tí mò ń sọ̀rọ̀ wípé sórí àwọn èèyàn yìí ṣe. Ìgbà tí mò ń wípé àwọn èèyàn yìí, ohun tí wọ́n ní lọ́kàn wọn ni wọ́n ti sọ. Pé Olúwa sọ wípé ohun táwọn èèyàn yìí ní lọ́kàn wọn ni wọ́n ti sọ o. Ohun tí wọ́n dẹ̀ ń plan ni wípé kó fi olóyè Sunday Igboho pamọ́ fún títí dìgbà tí ìdìbò tó máa fi ṣe kíni, tó máa fi kó lẹ̀. Tó pé àwọn ò fẹ́ kí ọmọkọ́mọ kan kó wá máa pariwo kiri ní títì pé àwọn ò gbà o, àwọn ò fẹ́ o, àwọn ò ṣe kíní o. Pé kàkà kó wá máa pariwo ní títì yẹn sẹ́, ibi tó lóhùn gbà sá lọ sí Germany yẹn pé kó bá wọn dádúró síbẹ̀, kó tọ́jú ẹ síbẹ̀. Bẹ́ẹ̀ làwọn èèyàn attack mi pé ṣé Ọlọ́run ò sí mọ́ ni, ṣé kíní kan ò ṣe gbá ni, ìgbà kan wò wọ́n ni pé oníyẹ̀yẹ́ ni ẹ́, oníyẹ̀yẹ́. Ṣé ìwọ náà ò gbàdúrà ni? Bí mo ṣe ń gbà náà ìwọ náà ṣe ń gbà. Gbogbo wa la jọ ń gba àdúrà lórí ọ̀rọ̀ Sunday Igboho. Ibi tí Ọlọ́run sì lè ṣe é dé, òun ló ṣe é dé yẹn. Ó dẹ̀ mọ ohun tí ó ń ṣe. So you don't need to attack me. Ṣé Ọlọ́run ò wá sí mọ́ ni àbí kí ni bàbá, kí ni mò ń sọ? Ohun tó Ọlọ́run sọ fún mi. Ohun tó dẹ̀ ń sọ fún mi tẹ́yin ò gbọ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, òun ló kó yà jẹ gbogbo yín léni. Ó ti sọ̀rọ̀ nípa àwọn agitator. Nígbà tó yá ni mo mẹ́nu kúrò ńbẹ̀. Nígbà tó yá ni mo mẹ́nu kúrò ńbẹ̀. Mr. Felix tí mo sọ nípa ẹ̀, Bankole. Lẹ́yìn ìyẹsẹ̀, ẹni tó gba 10 million naira lọ́wọ́ ẹ̀, 10 million ní Àkúrẹ́, tó láwọn fẹ́ ṣe visa fún, wọ́n sì pè mí. Mo dẹ̀ sọ pé ó dìgbà tó bá wá s'Èkó fúnra ẹ̀. Ká ṣe fídíò fún gbogbo ọmọ aráyé pátá,
fún gbogbo ọmọ aráyé ká ṣe fídíò fún wọn ní èmi tó lè gbàgbọ́ ohun tó sọ. Ó fún mi gbogbo evidence. Ó tiẹ̀ ní pé nínú ọdún yìí nígbà tí wàhálà yẹn pọ̀ ó sẹ́ndì 200,000 naira sáwọn. Ṣé nìyẹn ló fẹ́ dúró as a last man standing? Tá a bá wá sọ àwọn a máa ní Babaconfirm níṣe ló envy wọn, níṣe ló envy wọn, níṣe ló no ká má bọ́ sínú ewu ni. Ẹ má jẹ́ ń tàn yín. Gbogbo ìgbà tí bá ti ń sọ àwọn agitator orí wọn ti fowó yín kọ́lé, ìmí àtàkì mi a máa sọ pé ṣówó tèmi ni. Nǹkan tí àwọn ìdí tèmi ṣe rí pé ayé ti rí jùjù nìyẹn níbi tí wọ́n ti ń sọ òtítọ́. Àwọn èèyàn á sì máa sọ òtítọ́ yẹn, wọ́n á sì máa sọ di irọ́ mọ́ ẹni tó ní òtítọ́ lọ́wọ́. Ayé ti lọ jùjù, ayé yìí ti bàjẹ́, ayé ti dorí kodò, nǹkan ti bàjẹ́ nínú ayé yìí. Ẹ fẹ́ gbé ṣe visa fún yàn, ẹ gba 10 million naira, good 10 million. Wọ́n ta lé, wọ́n tọ̀nà, wọ́n ta gbogbo ẹ̀, fake visa dẹ̀ lọ gbélé wọn lọ́wọ́. Fake visa. Àwọn yẹn sì wà nínú wàhálà báyìí, ìlà ìlò. Nígbà tó bá fà á lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, nínú December yìí ló sẹ́ndì 200,000 sí wọn pé kó jọ òun máa san gbogbo owó wọn tán. Ẹni yẹn lẹ fẹ́ gbé ilé ayé lọ́wọ́, lẹ fẹ́ gbé ilé ayé lẹ fẹ́ gbélé lọ́wọ́. Ọ̀rọ̀ yẹn wá dàbí ọ̀rọ̀ ifá kan ni tó sọ wípé ìgbín tiẹ̀ ẹgbàá ni, ó ní ẹgbàá, ó lóun lówó Elédùmarè. Tá a bá dẹ̀ sọ jáde ní báyìí lolúwa wí, ẹ ò ní gbọ́ wa. Èébú lẹ máa bú wa. Àwa ò ní kí ẹ má bú wa o. Ṣùgbọ́n àwa ò ní kúrò nínú nǹkan tó ń pè ní òtítọ́ láyé. Ó fi ìgbésí ayé mi búra ẹ̀. Mo fi ọjọ́ tí mo máa fi wọlẹ̀, mo fi búra ọ̀rọ̀ yìí. Èmi torí gbogbo tó bá ti gbọ́ lẹ́nu mi, òtítọ́ ni. Kò sí ibi nínú rẹ̀. Kí ló dé? Ẹ mú ilé ayé, ẹ dorí ẹ̀ kodò, wọ́n dorí ẹ̀ kodò pátá. Àwọn pásítọ̀ dẹ̀ láwọn ń ṣiṣẹ́, àwọn àfáà láwọn ń ṣiṣẹ́. Irú iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Irú iṣẹ́ wo là ń ṣe? Jẹ́ kí n lò bẹ́ẹ̀, là ń ṣe tí ilé ayé fi dorí kodò báyìí mọ́ wa lọ́wọ́. Débi pé èṣù ti gba vóòtì ju ti Ọlọ́run lọ. Ibi tó bá ti ń sọ̀rọ̀ èṣù báyìí, o máa rí èrò tó máa rọ́ síbẹ̀. Tó ti ń sọ̀rọ̀ evil thing, tó ti ń sọ̀rọ̀ àwọn nǹkan tó dáa, àwọn nǹkan tí àwa máa ń sọ wípé Olúwa ò fẹ́. Níbi tí wọ́n bá ti ń sọ wípé nǹkan tó dáa nìyẹn, ẹ dẹ̀ máa rí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ẹ máa bá wọn bẹ̀. Bó bá wùn ẹ́ kó àtáàkì mi, tó bá wùn ẹ́ kó bú mi, tèmi bá ṣàtìrí, mo máa block ẹ ni. Ibi tí ilé ayé bàjẹ́ dé, tó bá rí pé mo ṣe program ní church, bí bá gbé sórí YouTube, àwọn èèyàn tó máa wò ṣóńgbọ́, wọn ò ní ju 300 and something lọ nítorí pé it's a church program. But tó bá rí pé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí báyìí, òun ni mo wá ń gbé jáde, àwọn ọ̀rọ̀ báyìí ni mò ń sọ. Àwọn èèyàn tó máa wò lé ní 5,000, 6,000, 7,000, wọ́n á tún share ẹ̀. Ṣùgbọ́n tí Ọlọ́run yẹn, wọn ò ní share ẹ̀, wọn ò ní wò. Ṣòtìrínṣẹ́, ayé ti bàjẹ́, ayé ti dàrú, ayé ti fọ́. Èmi ò dẹ̀ ní jẹ́ kẹ́nikẹ́ni forí mi fagbọ̀n. Tó pé at the end of the day, gbogbo yìí tá à ń sọ yìí, èyí tí àwọn èèyàn ń wò wípé ó jẹ́ káwọn fi kẹ́wọ́ nínú ẹ̀, òun ló máa mú jáde. Go and check it. Gbogbo church program wa tá a bá ṣe, àwọn tó máa wò lórí YouTube wọn ò ju 300, 400 lọ. But if it is something like this là ń sọ, you will discover that there will be more than 5,000, 10,000 wọ́n máa wò. Wọ́n á tún máa share, wọ́n á máa share kiri. Ṣùgbọ́n wọn ò ní share ti Ọlọ́run. Ìwọ gan tí ẹ kọ ronú nǹkan tí mo sọ yìí. Ronú ẹ̀ bí orí èèyàn ò bá pé
kì í ṣe gbogbo èèyàn, kò ń ṣe gbogbo ìgbà lórí ènìyàn kì í máa ń pe. Ẹ calm down, just think of what I have said. Anything which is of God, people don't want to. Wọ́n tí ẹ fẹ́ gbọ́ lójú pé kẹ́ máa rojọ́, ká máa rojọ́ báyìí lórí YouTube, kọ́ máa rojọ́ bá ṣe ń ròyìn lórí Instagram, lórí Facebook, gbogbo yẹn làwọn fọwọ́ sí. Èyàn nìkan tó bá ti rojọ́ yẹn tó ti rò wà á rí, wọ́n máa ṣí àì, tó bá tún ṣí ẹ̀ tán wọ́n á tún wò ó. Nǹkan ti dàrú. Kóníkálukú ohun tó bá mú dání kó mú dání. Bó jẹ́ ẹ̀sìn ìgbàgbọ́ ni, mú dání. Bó jẹ́ ẹ̀sìn Mùsùlùmí náà ló fẹ́, mú dání. Bó jẹ́ ẹ̀sìn babaláwo náà ni, ẹ̀sìn Ọ̀rúnmìlà ló fẹ́, mú dání. Má fi kan bà kan jẹ́. Tí n bá rí ẹ pé ò fi ìkan bà kan jẹ́, èmi máa jáde. Nítorí pé onímímọ̀ làwa, àwa máa jẹ́ ó yé ẹ wípé sẹ́, nǹkan tó sọ yìí ò right, màá dẹ̀ máa wò ẹ́, mi ò ní bú ẹ mọ́. But I will need to come out to tell the world that what you are saying, it is not right. Then I will leave it. Ẹni tó bá máa gbọ́ náà ló máa gbọ́. Ṣùgbọ́n níbi tí wọ́n ti ń sọ wípé right is wrong yẹn, ibẹ̀ làwọn èèyàn máa ń wò. Wọ́n kì í wo what is right, what is wrong. Táwa ń sọ wípé this thing is wrong, tá dẹ̀ máa present the right síwájú wọn. But ohun táwọn èèyàn máa ń wò ni pé where they said what it is right, it is wrong. You will see many people there. Ara ìdí tá a fi rí pé ilé ayé ti dàrú nìyẹn. Nílé ayé àtijọ́ kò rí bẹ́ẹ̀. Gbogbo ohun tó jẹ́ pé òtítọ́, òun làwọn ènìyàn máa ń sátẹ̀lé. Wọn ò sátẹ̀lé ibi rárá. Òtítọ́ ni. Tó pé wọ́n fẹ́ àwọn èèyàn ní ayé àtijọ́, wọ́n ń wá òtítọ́. Nítorí ẹni Bíbélì ṣe sọ wípé ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì mọ yín, ó ti sọ yín di òmìnira. Nísìnyí wọn ò wá òtítọ́ mọ́. Gbogbo ohun tí wọ́n ń wá ní 419. Irọ́. Àwọn tó bá ti lè wà báyìí, tó ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ báyìí. Àwọn kan wà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àwọn náà ti pera wọn lájítétọ̀. Ọkùnrin mẹ́ta báyìí ni wọ́n wá jókòó sí, àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ máa wá jókòó pọ̀ báyìí, mi ò mọ orúkọ wọn. Àwọn tún wá máa bú àwọn kan, owó ló ń gbà. Kí ni wọ́n ń gbà? Kí ló ń gbà ń bẹ̀? Kí ni wọ́n náà gbà ibi tó jókòó sí? Ṣé owó ló fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn? Àwọn tó dẹ̀gbọ́n náà máa kówó lé wọn lọ́wọ́. Èmi ò béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni. Mi ò ní kó ṣàánú mi. Ẹni tó pe ìpè, tó pè mí, tó ní wòlíì ni mo máa ṣe, tó jí Ọlọ́run, ó ti mọ ohun tí mo fẹ́ jẹ, ó mọ ohun tí mo máa jẹ, ó mọ ohun tí mo máa dà nínú ayé. Yes, I continue with that person. Believe in yourself and leave the rest for the Lord God Almighty to do. Má bá ṣe èèyàn kankan jẹ́. Tó bá ti rí i pé ọ̀nà tó tọ́ yẹn, ọ̀nà tó dára ni, nínú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti là sílẹ̀ yìí, tó rí i pé ohun tó fẹ́ ṣe nìyí, continue. Ibi tí gbogbo ẹ ti bàjẹ́ ni wípé Mùsùlùmí á máa bú Kìrìsìtẹ́nì á máa bú Mùsùlùmí. Ó máa rí kó tó rí Kìrìsìtẹ́nì tó bú Mùsùlùmí. Wọ́n á máa rí pé Mùsùlùmí ń bú Kìrìsìtẹ́nì, aláwo ń búra wọn, gbogbo ẹ fọ́pọ̀. Ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Agitator ti pọ̀, Yorùbá nation agitator ti pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Gbogbo interest wọn náà ni pé àwọn kan ti fi gbowó, àwọn náà fẹ́ jáde. Táwọn náà bá ń pariwo, àwọn lọ sínú igbó Sambisa forest o, ẹ jọ̀ọ́ ẹ dáwó fáwọn o. Wàá rí, àwọn èèyàn máa dáwó fún wọn. I am a prophet. I am a spiritualist. I run a spiritual church and I do spiritual work. For whomsoever that believe ni o, kì í ṣe gbogbo èèyàn o. Àwọn tó gbàgbọ́. Mo ti jáde rí tí mo ti sọ nípa Ògùn. Mo ti jáde rí tí mo ti sọ nípa ewé. Pé mo wá sọ nípa Ògùn yẹn àti nípa ewé yẹn,
yìí sọ fún yín, ìyẹn ò ní kí èèyàn kan wá máa sọ pé babaláwo yẹn ló dáa jù. Who will tell you that? Ohun tí mò ń sọ tí mo jáde fún, the interest is that ewé àti egbò yìí, it is everybody right. Gbogbo wa lájọ ní. Tó bá mọ̀ yí ẹ̀, tó bá mọ̀ wípé nítòótọ́ Ọlọ́run ló dá, Ọlọ́run ló dá. Mo dẹ̀ fi ìdí ẹ̀ múlẹ̀ nínú Bíbélì. Genesis 1:27 to the end. Go and check it there. It is there. Mo rí pásítọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n ka Bíbélì débẹ̀. Wọ́n ka Bíbélì, there is a Pentecostal church. Ó ka Bíbélì débẹ̀. Ó ń preach fáwọn ọmọ ẹ̀, àwọn ọmọ church yẹn ni o. Ṣùgbọ́n at the end of the day, ó ka Bíbélì yẹn débẹ̀ o. Ṣùgbọ́n níṣe ló wave bẹ̀ yẹn dànù. Nǹkan mi ló sọ bẹ́ẹ̀. Kò rí bí wọ́n ṣe ń deceive gbogbo ọmọ aráyé. Ewé àti egbò mo sọ nípa, yes right. Oògùn mo sọ nípa, yes it is right. Oògùn lẹ pé. Ṣebí oògùn náà lẹ pé tablet. Kí ló tẹ́ ṣe insult kan jù kan lọ? Fóònù torí tí mo fi ń sọ̀rọ̀ yìí, fóònù lẹ pé la ṣe ń pè fóònù. Pastor, mo ti jẹ́ kó yí ẹ, is a name. Àwọn kan náà lọ pè bẹ́ẹ̀, this is a pastor. Yes, àwọn kan ló ní ìtì àáfà ni. Àwọn kan ló dé ní pé babaláwo nìyí. It's a name. Ní ìgbà ìwáṣẹ̀ bó dẹ̀ ṣe wà nìyẹn títí di èní. Èèyàn kan wá jáde, a wá máa ní pé wọn ò bí Jésù ní on the 25th of December. Yet, ẹ̀yin ọmọ Ọlọ́run tá a kọ́ ẹ̀ tí wàá máa tẹ̀lé wọn sọ pé tó tọ́ ni o, wọn ò bí Jésù ní 25th of December o. Kí ni ta ṣe ń celebrate Christmas? Ṣẹ́yìn náà rí pé ayé ti bàjẹ́. Ṣé ẹnu wọn ló jẹ́ ká ti gbọ́ wípé wọn ò bí Jésù on the 25th of December? Èèyàn tó jẹ́ pé látètè kọ́ ṣe òun ní ọ̀rọ̀ ti wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. Ṣé ń dọ́mi látètè kọ́ ṣe ní gbogbo nǹkan yìí ti wà bẹ́ẹ̀ tó dẹ̀ ń lọ bẹ́ẹ̀. Ẹ kọ̀ déédéé dé èṣù dídè gbé ọ̀pọ̀lọpọ̀ dìde. Èṣù ti ṣiṣẹ́ gan o. Ẹ̀yin tẹ́ pé ra yín ní ìránṣẹ́ Ọlọ́run ẹ ti sùn. Dàtẹ́ pé gbogbo nǹkan èṣù ló wà lọ́wọ́ yín. Owó dẹ̀ ní nǹkan èṣù. Nǹkan èṣù kì í ṣe ewé àti egbò. Ọlọ́run ló dé ewé. Ọlọ́run ló dé egbò. Ọlọ́run ló dá ògùn. Ọlọ́run ló dá wọn. Lọ́kà dáadáa nínú Bíbélì. Ìwọ tó bá wá fi ṣèkà, ó kún ẹ̀, ó kún Ọlọ́run. Ìwọ tó bá dẹ̀ pé rere ló fi ń ṣe, ó kún wọn náà, ó kún Ọlọ́run. Ọlọ́run ló dá wọn. Gbogbo nǹkan èṣù pátá ló wà lọ́wọ́ àwọn pastor. Listen, all their mind, gbogbo pastor, gbogbo àfà, gbogbo àwọn tó pe àwọn babaláwo, gbogbo babaláwo òtítọ́ ni mo tún sọ, ìtọ́ ní òtítọ́ ni gbogbo wọn. Gbogbo nǹkan èṣù ló wà lọ́wọ́ wọn. All in the name. Owó dẹ̀ ni, owó ni problem wọn. Owó yẹn ló jẹ́ wípé kí gbogbo ẹ̀ fi bàjẹ́. Money. Fine, owó la lọ fi ra nǹkan lọ́jà. Béèyàn bá dẹ̀ wá sọ́dọ̀ wa, a sọ fún ẹ̀kọ́ báyìí ló máa san o. Nítorí pé kó tó kú òǹlé ẹ̀ débí báyìí, ó sanwó mọ́tò. Yes. Mi ò dẹ̀ níṣẹ́ mi bí kankan lẹ́yìn pé mò ń gbàdúrà fáwọn èèyàn. Mo dẹ̀ ń ṣe ètò, that which is a spiritual work. Mi ò níṣẹ́ mi ò ṣe carpenter, mi ò ṣe furniture. Béèyàn kan bá wá sọ inú ayé yìí náà láti padà rí nígbà tí èṣù fẹ́ lu àwọn ọmọ èṣù gangan tó ní pé pastor, why will pastor will be doing pastor alone tí kò lè lọ ṣiṣẹ́? Kò possible now, you can't add two things together. Iṣẹ́ tá à ń ṣe tó pè níṣẹ́ ìránṣẹ́ yìí kì í ṣe nǹkan kékeré. I can boldly tell you, ẹbí mo ṣe wà yìí, oorun díẹ̀ tí mo sùn sẹ́ títí tí mo fi jí. Prayer point ni mo wọ́n fún mi lójú oorun. Prayer point ni mi ò rórun yẹn sùn. Prayer point tó yá ni mo dìde. Èwo ni prayer point tẹ́ ń gbé wá fún mi? Mo dẹ̀ kọ yìí tí mo ní kọ sílẹ̀. Nínú ayé yìí láti rí gbogbo yín tẹ́ gather together tẹ́ ń sọ pé that pastor go and work, let them go and do this. No, we can put two. Ẹ ò lè fi irin méjì sínú iná. Kò possible. Pastor torí tá ń ṣe yìí iṣẹ́ tó lágbára ni. Ìwọ tó ń ṣe bíríkìlà kó wá ló fẹ́ fi ṣe kápẹ́ńtà kún wá pé bíríkìlà tó ń ṣe yẹn iṣẹ́ tó lágbára ni. Èṣù ti bà gbogbo ẹ̀ jẹ́ kò jẹ́ kó rí bẹ́ẹ̀. If you are a pastor, remain a pastor. That is all. If you are a bíríkìlà, remain a bíríkìlà. Ó lè rí iye
ní ọ̀pọ̀lọpọ̀ ìlú òyìnbó that has become a jack of all trade, kò sí bó ṣe ní purọ́ níbẹ̀. Sísítà Ọlọ́run bá ti pè é ní ìránṣẹ́, ibẹ̀ náà ni kò jókòó sí. Mi ò complain. Àwọn ọ̀rẹ́ mi máa pè mí, wọ́n máa complain. Àwọn ti gbàdúrà, àwọn ti ẹ pé èèyàn kan táwọn ń gbàdúrà fún ibi kíkọ́ ti help àwọn kò help àwọn. Listen to me. Tó bá jẹ́ pé Ọlọ́run ló pè ẹsẹ̀, tó bá ti kúnlẹ̀ tó gbàdúrà báyìí. I am telling you, mo sì sọ nípa ti màmá kan tó wà New Zealand. Ìjọ ní ọ̀sẹ̀ tó kọjá yẹn, mo kàn pray ní God, I need money. Báwo ni mo ṣe máa ṣe? December ti wọlé. Báwo mo ṣe máa ṣe? Mo ń pray. Tó bá jẹ́ pé èèyàn Ọlọ́run ni ẹni, I don't call people. I know many people. Bí mo ṣe lọ sórí òkè 21 days ní December, which is December 1st to December 21. Ládùúrú àwọn tí mo mọ̀ tó, mi ò pe ẹnikẹ́ni wípé a máa nídìí màálù, a nídìí ata, a nídìí gbà. They are watching me here. Ta ni mo pè? I just go to God in prayer. Ọlọ́run dẹ̀ ṣe ohun tó jẹ́ kó ṣe. That is all. Tọ́lọ́run bá pè é, ó nídìí láti pèèyàn. Nǹkan tí mo bàjẹ́ fún láyé yìí ni mo ń sọ fún yín. Mi ń pèèyàn. Call, I don't call people. Yóò pé àwọn tó bá ń pè é lójoojúmọ́ yẹn, tó pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run, tí wọ́n ń pè é lójoojúmọ́, àwọn àfáà tó ń pè é lójoojúmọ́, babaláwo tó ń pè é lójoojúmọ́ yẹn tó lóun ríran sí ẹ, nítorí pé ó ti kéèsì ẹ ti wà lọ́dọ̀ ẹ̀, ó wá fẹ́ wá máa pè é lójoojúmọ́, máa ní àwọn orí nǹkan báyìí. Wọ́n kàn máa kó wàhálà wá sínú ayé ẹ ni. Mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ náà ló sì máa àtáàkì mi lórí ohun tí mo sọ yìí, ṣùgbọ́n ìwọ àtáàkì mi lórí òtítọ́, èmi máa blọ́ọ̀kì ẹ, ìwọ ló ní rí mi mọ́. Àwọn tó fẹ́ rí mi, Ọlọ́run á máa jẹ́ kó rí mi. Tọ́lọ́run bá pè ẹ́ tòótọ́ kí n sọ fún ẹ, ó nídìí wàhálà. Ìwọ ni kó lọ go back to that God. Tó bá jẹ́ pé ìwọ ló pè mí, ebi ń pa mí o. Mi ò lóúnjẹ tí mo máa jẹ. Tó bá jẹ́ pé wọ́n ló pè mí, ṣọ́ọ̀ṣì yóò gbọ́dọ̀ rí báyìí. Tó bá wá rí bẹ́ẹ̀ tó ń gbàdúrà, bọ́lọ́run ṣe fẹ́ jẹ́ kó rí nìyẹn. Lọ gbàgbé ẹ̀. Má lọ fi gọ̀ǹgọ̀ fa ohun tí ò jẹ́ kó fà. Mo ò ní ìdí àwọ̀rò kérò tó dé ṣọ́ọ̀ṣì ẹ̀. Má lọ fi gọ̀ǹgọ̀ fa nǹkan tí ò jẹ́ kó fà. O ò ní ìdí kó lọ máa ṣe fake miracle kí èrò tó dé ṣọ́ọ̀ṣì ẹ̀. Mo ò ní ìdí láti lọ fi gọ̀ǹgọ̀ fa ohun tí kò jẹ́ kí n fà. Ohun tó Olúwa ní kí n jáde láàárọ̀ yìí, kí n wá sọ fún ẹni tí bá dẹ̀ ti gbàdúrà, ó ti ṣẹ́jú pẹ́rẹ́, Ọlọ́run ti lọ béèyàn kan. Wọ́n máa wo New Zealand. Mi ò mọ̀yàn rí ń bẹ̀ o. Mi ò mọ ẹnikẹ́ni rí ní New Zealand. Èèyàn tí ẹ ti pè mí ní New Zealand yẹn rí. Obìnrin yẹn kọ́ pè ní. Ó dẹ̀ àdẹ̀jọ́ ń pray. Ó dẹ̀ ní kí n má bínú o, kí n gba kíní ìfọdùn. Ó tán. Nǹkan tó ń pè lọ́lọ́run nìyẹn. You don't need to call people. Tó lọ́run bá ti bèrè lọ́wọ́ Ọlọ́run máa lọ connect ẹni tó máa ràn ẹ́ lọ́wọ́. Kó ju yẹn lọ. Ẹ̀kọ́ wa máa pè. Ó ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ni. Ó lè ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́. Ti ẹni pé go down and pray. The same thing náà kì í ṣọ̀dọ̀ pastor nìkan. It reflected to everybody. Go down and pray to your God. When you pray to your God, listen to me. Ìdí tó yẹ pé ẹ̀yin wá sọ́dọ̀ pastor ni wípé tọ́rọ̀ bá ti lójú tó ti díjú, ibi tọ́lọ́run ní kẹ́ wá náà nìyẹn. Bí ọ̀rọ̀ díjú, bí ó dà pé àwa tún máa ń gbàdúrà sọ́lọ́run, Ọlọ́run máa ń gbọ́ o. Àwa láwọn nǹkan kan tá máa ń ṣe o, tọ́lọ́run máa tó fi ń gbọ́ ìwọ̀tẹ́ ṣe ń wá ní ẹ̀kọ́ ojú yẹn lọ. But yet náà, you too have the same right to pray and God to answer your prayer. Wọ́n ti dalẹ̀ ayé rú. Gbogbo àwọn ọ̀nà tó dẹ̀ fi dàrú, òun lórí tí mò ń yànnàná láàrin ohun tí mò ń sọ yẹn. Ilé ayé ti dàrú, èṣù ti ní agent gan. Àwọn agent ẹ ti jáde. Gbogbo tá à ń sọ pé it is right, àwọn ń jáde, wọ́n máa ní it is wrong. Ibẹ̀ dẹ̀ làwọn ọmọ wa ń lọ. Gbogbo bẹ̀ làwọn ọmọ wa ń kó ọkàn sí. Mi ò fẹ́ sọ̀rọ̀ yẹn kélekèle. Tèmi ni wípé ìwọ tó bá jẹ́ pastor, dúró sórí ìpè ẹ. Ìwọ tó bá jẹ́ mùsùlùmí, dúró sórí ìpè ẹ. Ìwọ tó bá jẹ́ babaláwo, dúró sórí ìpè ẹ. Má bà ìkan jẹ́ nítorí ìkan. Má sọ pé tó pé mò ń sọ̀rọ̀ ewé àti egbò kò ní tiẹ̀ ló wà special. Tó o bá mọ̀ wípé Elédùmarè kan ṣoṣo ló wà, tó o bá ti mọ̀ wípé Ọlọ́run kan ṣoṣo ló wà tí kò pé méjì, Ọlọ́run wọn ò kò sẹ́ni, Ọlọ́run ò bí èèyàn, kò sì sẹ́ni tó bí Ọlọ́run. Àwa mọ̀ bẹ́ẹ̀. I know that.
so therefore tẹ́ ẹ bá ti wá mọ̀ bẹ́ẹ̀ ẹyọ kan náà ni gbogbo wa, àfi tó bá pé ọlọ́run tẹ́ ẹ̀ ń sìn ó yàtọ̀ sí ọlọ́run táwa ń pè. Tí kò bá ti rí bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ̀yin náà ti mọ̀ wípé ọlọ́run tẹ́ ẹ̀ ń pè òun lọ́lọ́run tá à ń pè, ọlọ́run kan ṣoṣo ló wà, kò sí méjì, kò bímọ, kò dẹ̀ sẹ́ni tó bí i. Bìrìsà táwọn jẹrabi ilà mẹ́tàfọ́lùkùlìhìw ra anda lubi rabi tafutu jirabi ne satiru ó ní kò bí ọmọ ya afarabi ni kẹsàkúlì mu ni fọtí dá lómi, ó ní kò sì sí ẹni tó bí ọlọ́run. Ibi tẹ́ ti bà ilé ayé jẹ́ sẹ́ńtà tí ilé ayé ti bẹ̀rẹ̀ sí ń bàjẹ́ nìyẹn. So èmi máa ń kọ́ntínú, èmi kọ́ ni mo ti ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí, èmi máa wá ń kọ́ntínú láti máa béèrè lọ́wọ́ yín wípé ṣé ṣọ́lọ́run tá à ń pè òun lẹ̀ ń pè ní, kò yé mi. Tó bá pọ́ ọlọ́run tá à ń pè yẹn òun lẹ̀yin náà ń pè, òun ni babaláwo ń pè, òun ni àáfàá ń pè, kí ni ìjà tó wà láàrin wa? Ọlọ́run ò lè dá ṣe, nítorí ẹ̀ ló ṣe rán àwọn ànábì wá. Ó rán ànábì Muhammad sallallahu alaihi wasallam, ó rán Isa ó rán tá a pè ní Jésù, ó rán wá sílé ayé. Bẹ́ẹ̀ náà Ọ̀rúnmìlà náà wá, àwa ò dispute yẹ, we know the truth. Tẹ́yìn bá ti mú òtítọ́ máa sọ yín di òmìnira. Ẹ̀yin lẹ́ ń sọ òtítọ́ di irọ́, lẹ ṣe wà nínú slavery títí di èní. Èṣù dẹni, they are devil incarnate. Èṣù ni. Èṣù ti fọ́ ilé ayé ti dàrú. Ìwọ ni kò di òtítọ́ mú, òtítọ́ yẹn ni kò tẹ̀lé, nítorí pé a ti wà nínú ayé tó jẹ́ pé wọ́n á máa sọ wípé sẹ́ àlótìtọ́ tó gbé dání a ní irọ́ ni, kò jù yẹn lọ. Àwọn èèyàn á dẹ̀ tẹ̀lé wọn bẹ́ẹ̀, wọ́n á ní irọ́ ni. Èyí mo sọ nípa ọ̀rọ̀ Sylvester, níbo ló fẹ́ bọ́ sí? Mo ní nǹkan tó Olúwa sọ fún mi nìyí, kò níbi tó ń lọ, nítorí pé ọwọ́ máa kan wọ́n, wọ́n máa ṣẹ́tù gbogbo ẹ̀ fún wọn. Ẹ̀yin kàn ń pariwo justice kiri ni, kó sọ̀rọ̀ bẹ́ẹ̀. Sylvester tó kú, ọmọ kékeré tó kú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, justice lẹ́yìn pariwo, kó sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ayé ti dàrú, ayé ti rí jújú. Gbogbo ohun tí Hamzat ń ṣe kiri yẹn ó ń fi ẹ̀mí ẹ̀ wewu ni. Olúwa sọ fún mi, ó ní kí n sọ fún Hamzat pé gbogbo ohun tó ń wádìí kiri yẹn lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ tó kú yẹn sí hòtẹ́ẹ̀lì, Olúwa ló ń fi ẹ̀mí ẹ̀ wewu ni. Wọ́n lè má pa lọ́dún yìí o, wọ́n lè má pa lọ́dún tó ń bọ̀ o, ṣùgbọ́n wọ́n máa padà pa tó bá ṣọ́ra. Ṣùgbọ́n wọn ò ní gbọ́, nígbà táwa bá ń sọ fún wọn, wọn ò ní gbọ́. Wọn ò ní gbọ́. Ṣé torí pé o fẹ́ tú kéèsì tí kò ṣeé tú? Kéèsì bọ̀bọ̀ tó kú sí hòtẹ́ẹ̀lì yẹn, olùkọ́ that student, kì í ṣe kéèsì tó ṣeé tú. Ẹ̀yin kò ń pariwo justice ní ibi tí wọ́n gbé kéèsì yẹn lọ. Tẹ́yìn ń pariwo pé ìbẹ̀lẹ̀ ti máa rí justice, ibẹ̀ gangan ló corrupt jù, nítorí pé ó ti dí òkè, ọwọ́ ti wọ ọwọ́ kò, ibo ní kéèsì tó fẹ́ lọ lẹ́yìn yẹn. Ṣùgbọ́n ẹ̀yin ò gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ohun ni Ọlọ́run ti wá mú mi sọ fún ẹ̀yin ènìyàn, ṣùgbọ́n ẹ ò gbà wá gbọ́. Ìtorí ẹ̀ lẹ ṣe wà nínú wàhálà tẹ wà yílà ìlò ayé. Wọ́n wá wà nínú ìlà ìlò ayé, kò sẹ́ni tó lè yọ wọ́n kúrò ńbẹ̀. Ilé ayé ti dorí kodò, everything ti bàjẹ́. Ó ní Jésù wọn ò bí ní Christmas, fine, jẹ́ ká gbà bẹ́ẹ̀. Wọn ò bí ní 25 of December, mo ti gbà bẹ́ẹ̀ pé wọn ò bí, àbí bẹ́ẹ̀ kọ́? Ṣùgbọ́n ẹni tó ní wọn ò bí ní 25 of December yìí, mo fẹ́ jẹ́ kó yí ẹ wípé o, látètè kọ́ ṣe yẹn, ohun tá a bá ń lẹ̀ nìyẹn. 25 December òun ni gbogbo àwọn èèyàn fi ẹnu sọ. Gbogbo àwọn ìgbà tí wò tiẹ̀ tí di ayé, tí bàbá ẹ̀ ò tí di ayé, bàbá ẹ̀ ò tí di ayé, bàbá tó bí bàbá ẹ̀ ò tí wọ inú ayé yìí rárá, ní gbogbo àwọn èèyàn ti sọ. Ọ̀rọ̀ yẹn náà dàbí wípé bí wọ́n ṣe sọ wípé wọ́n pa Nàìjíríà pọ̀ ní 1914 tá à ń pariwo ni nínú ọdún yẹn. Ìwọ wá jí láàárọ̀ yìí, ó mọ̀ pé ìsọ̀rọ̀ lòdì sí ẹ̀mí mímọ́ kò sí ìdáríjì nínú ẹ̀. Ó sì lè sọ̀rọ̀ sí mi, ó lè rí ìdáríjì. Ṣùgbọ́n tó o bá ti sọ̀rọ̀ sí ẹ̀mí tó wà nínú wa, tó jẹ́ pé òun ni Ọlọ́run ń lò láti fi sọ̀rọ̀ fún gbogbo àwọn ọmọ ẹ̀ pátá, ó ti ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ nìyẹn, kò sì sí ìdáríjì nínú rẹ̀. Nìyàn kan wá jáde, tí bá sọ̀rọ̀ wọn, wọ́n máa ní wọn envy ọba Solomon. Kí lọba Solomon ní? Ẹ béèrè lọ́wọ́ ẹ̀, kí ló ní?
ẹni tó ń bú àwọn èèyàn wípé wòlíì babaláwo ni wọ́n, wòlíì onífá, lọ́wọ́ ibi tó ti lóun lọ sí Kòròdú tí ó jókòó sáàárín àwọn ọmọ tó mu dó tó wọ aṣọ white báyìí tó jókòó sáàárín wọn tí wọ́n mú jáde láti inú yàrá, lọ wo fídíò yẹn padà kó lọ wo ẹni tó gba ọwọ́ lọ́wọ́ ẹ̀, ọwọ́ awo ló gbà lọ́wọ́ ẹni yẹn. Ó dẹ̀ ń pariwo àwọn wòlíì onífá, àwọn wòlíì aláwo. What you are doing tí ìwọ fún rẹ wà nínú ẹ̀ gangan, ó wà nínú awo, ó wà nínú ifá, ó ń ṣe. You are in the secret court tí wọ́n ń bẹ̀, ó dẹ̀ ń jáde síta. That is why èmi ti mọ̀ wípé is a mad person. Ṣé get me? Mo relieve nínú matter because he is a mad person. Ṣé ẹni tó lóun ju Mósè Orímọládé lọ, tó lóun ju Mósè Orímọládé lọ, mo dẹ̀ lọ gbé ID card, mo lọ gbé ID card tó jẹ́ pé driving license ẹ̀ jáde. Èmi ò bá jà, ṣùgbọ́n ìwọ ló ní ojú Mósè lọ, a dẹ̀ gbé driving license ẹ̀ jáde, a rí pé kò ju 1986 lọ, ọmọ 1986 bí nǹkan ni, a dẹ̀ gbé jáde. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí àtàkì wa pé kò jẹ́ ká gbé jáde o, kò jẹ́ ìgbà tí èèyàn ń parọ́, ṣé kò jẹ́ kẹ́ ẹ sọ pé irọ́ ló ń pa ni? Ibi tẹ́ fi ba ilé ayé yìí jẹ́ nìyẹn. Ibi tí mo ti ń sọ wípé ilé ayé ti dorí kodò nìyẹn. Èèyàn ń purọ́, ẹ̀dẹ̀ ń fọ́lù ẹ̀. Fine, mo lè má ní followers jùlọ o, mi ò dẹ̀ expect ẹ̀ pé kí n ní followers jùlọ, nítorí pé ti Ọlọ́run lèmi ń ṣe, tí èṣù làwọn ń ṣe. Èṣù ti gbàjọba ilé ayé, èṣù ti gbé àwọn ọ̀pọ̀lọpọ̀ dìde, tèṣù ni wọ́n, tèṣù ni wọ́n, that is all. Èṣù ti gbé ọ̀pọ̀lọpọ̀ dìde. Nígbà tá a sọ̀rọ̀ ẹ̀, àwọn èèyàn àtàkì wa náà. Mi ò mọ̀ wípé ikọ̀ báyìí ni Felix Bankole ṣe, mi ò tiẹ̀ rí àwòrán ẹ̀ rí. Ìjọ yẹn tó tí mo rí fídíò tó ṣe tó lóun máa gé orí ọba ọmọ, ìyẹn ni mo rí àwòrán ẹ̀. Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ̀mí Olúwa sì ń bá mi sọ̀rọ̀, mo dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ jáde pé báyìí lolúwa wí o. Mo dẹ̀ gbà tí Olúwa ni ẹni tẹ́ ẹ fẹ́ gbélé ayé lé lọ́wọ́ yìí, èyí máa ba ilé ayé jẹ́. Mi ò tí drop fídíò tọ̀ kò tí tọ́jọ́ kejì làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń jáde, ó gbowó lọ́wọ́ àwọn, báyìí ló ṣe rí o, ó gba owó físà, ó gbowó àwo. Òtítọ́ làwa máa sọ. Ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́, ohun tó lágbára ni, àwa náà ò fẹ́ ṣe. Ṣùgbọ́n ohun tọ́lọ́run sọ fún wa nípa wọn, òun làwa sọ fún yín. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ gbọ́. Ṣé olóyè Sunday Igboho lè wà nínú ibi tó fi sí yẹn? Kéèyàn kan tó wá lóun fẹ́ ṣe báyìí lórí, ó fẹ́ kó wàhálà sí wàhálà ni. Fine, a lè máa sọ̀rọ̀ bá ṣe ń sọ̀rọ̀ níwọ̀n bá tí kì í ṣọ̀rọ̀ lójoojúmọ́. I have told you, bàbá wa Kóìkì Ọláyọmí, Professor Banji Akintoye, ẹ lọ ṣe what it is needful. What it is needful. A ti gbàdúrà o. Àdúrà ti lọ rẹ́rẹ́ ti rún o. Kì í ṣàwa nìkan, ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ìyá tó wà ní gbogbo àgbáyé ní gbàdúrà o. Please go and do what it is needful. Bí kóòtù kan bá lòun dá ẹjọ́ tí wọ́n bá ní àwọn ò rí ẹjọ́ yẹn dá, ṣebí kóòtù míì tún wà tó tún ju kóòtù yẹn lọ. Nígbà tí wọ́n ju Sọtítóbi ẹ̀ tí wọ́n ní àwọn jù sí ẹ̀wọ̀n gbére pátápátá, nígbà tó yá làwọn náà tún wò pé kò jẹ́ kó rí báyìí, àwọn òṣẹ̀ṣẹ̀ tí wọ́n láwọn tọ́jú àwọn sẹ́wọ̀n gbére yìí, wọ́n tún gbé lọ sí kóòtù àgbà. Kóòtù àgbà padà wò wípé kò sí gbogbo tẹ́ ẹ̀ ń wá, ẹ ò rí lọ́wọ́ bọ̀bọ̀ yìí, kí ló tẹ́ ṣe sọ sẹ́wọ̀n gbére, ó dẹ̀ fi sílẹ̀ pé kó máa lọ. So therefore, let us do what is needful. Let us do what is needful. Enough of talking on the internet. Enough of shouting on the internet. That is why I silent. Tó mo rí pé gbogbo ẹ̀ ò dẹ̀ make sense mọ́. Everything ti dàbàrú, gbogbo ẹ̀ ti fọ́, ó ti polúkú muṣu. Àwọn tó jókòó tó ń sọ̀rọ̀ fún yín lójoojúmọ́ irọ́ ló ń pa. Agbọ́dọ̀ wá sí wa, agbọ́dọ̀ kíni wa. Wọn ò ní sẹ́ńtà ibi tí wọ́n ń lọ. Gbogbo tí mo ṣe ń sọ náà, mi ò tí kúrò lórí Yorùbá Nation. I am still on Yorùbá Nations. Àwọn tá a dẹ̀ ń bá fa wàhálà,
àwọn náà jáde ní fún Yorùbá nation, wọ́n kàn déédéé jáde tó káwọn èèyàn lè mọ̀ wọ́n dà tó yá lọ́dà ìbá ti sọ̀rọ̀ oko ọ̀rọ̀ òbò ṣọ́mú ẹ̀ 15 years ọmọ ẹ̀ 10 years lè máa gbọ́ ọ̀rọ̀ oko ọ̀rọ̀ òbò lórí Facebook lórí YouTube tí wọn ò ní ba ayé ẹ̀jẹ̀ ṣèbí di táwa ṣe jáde nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ló pè mí lórí ọ̀rọ̀ Solomon ìta ń sọ yìí náà wípé bàbá ẹ fi sílẹ̀ o, àwọn kàn fi báwo ló tiẹ̀ ṣe sọ náà, àwọn kàn fi ń káàṣì fún ni, ìwọ ń fi èṣù káàṣì fún tó bá dẹ̀ jẹ́ pé preaching ni, tó bá ti lè rí preaching báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa wipe away. Ó fi Ọlọ́run káàṣì fún, èṣù ló fi ń káàṣì fún. Listen to me, ẹ̀yin fẹ́ràn ayé tó jẹ́ pé ọ̀tá ni ayé ẹ sì ètí ọ̀run, ohun tẹ̀ ń ṣe nìyẹn. You value the word. You value that is exactly what you people are doing. You value the word and you are using your heaven to play. Níbi tí èmi pẹ̀lú ẹ ṣì máa lọ tó mọ̀ dáadáa pé ibẹ̀ la ṣe máa padà sí tí wọ́n máa ṣe ìdájọ́ gbogbo ayé pátá. Sẹ́mi ò ní bí ẹ sọ nǹkan kan, ó lè bú mi, ó lè ṣe kinní, kò sí nǹkan tó kàn mí. Tó bá ṣáà ti rí pé búbú ló bú mi torí pé nínú ọkàn tiẹ̀ ọ̀rọ̀ tèmi ò make sense torí pé it is wrong which I know it is right. Tó wá bú mi èmi máa blọ́ọ̀kì ẹ̀, tí n bá ti blọ́ọ̀kì ẹ̀ tán ṣó ń gbọ́ mi ó ní rí mi wò. Àwọn tọ́lọ́run bá dẹ̀ fẹ́ jẹ́ kó rí mi á ṣe kíni, Ọlọ́run á jẹ́ kó rí mi. Ní àwọn fi ń káṣe fún ni. Ẹni tí mo sọ ìgbà àti Amẹ́ríkà ló ti pè mí, ó ní bàbá ẹ fi ọ̀rọ̀ Solomon sílẹ̀, ẹ má jẹ́ ká sọ nípa ẹ̀. Èèyàn ń ba ilé ayé jẹ́, ṣebí nǹkan tọ́lọ́run ṣe pè wá ní wòlíì ẹ̀ nìyẹn. Èèyàn ń ba ilé ayé jẹ́, èèyàn ń dorí ilé ayé kodò. Kò sọ wípé ìjọ Monday kì í ṣe ìjọ Monday o. Ṣé o mọ̀ pé èyìnbó náà ló nèmú pé Monday nìyí, èyìnbó ló nèmú pé Tuesday nìyí, èyìnbó ló nèmú pé this is Wednesday, àdé ń fọ́lù ẹ̀ bẹ́ẹ̀ látọjọ́ yẹn. Èyìnbó yẹn náà òun náà ni wọ́n jókòó tí wọ́n ní on the 25 December ká máa celebrate Jésù. Ta ni ò celebrate by there? Talk to me. Bó tiẹ̀ wá jẹ́ pé wọn kì í ṣe ṣọ́ọ̀ṣì yín, kò sí bó ṣe lè jẹ́sẹ̀, kò sí bó ṣe lè jẹ́ ní ọjọ́ yẹn tí wọ́n bí ẹ gangan, tí wọ́n bí ẹ, ẹni tó súnmọ́ ẹ sì máa ní pé good happy birthday. Ó lè má pariwo ẹ̀ síta ṣùgbọ́n wọ́n á sọ pé happy birthday. Ìyàwó ẹ máa ní happy birthday. Tọ́mọ ẹ bá mọ̀ nítorí pé àwọn ọmọ tẹ̀ ń bí sí wọn ò gọ̀ bíi tiyín. Ẹ̀yin lẹ gbá ẹ̀sìn sódì, ẹ̀yin lẹ mú ẹ̀sìn tẹ́ ti dá gbogbo orí ẹ̀sìn rú. Àwọn ọmọ tẹ̀ ń bí sí tó bá ti dé school wọn, wọ́n á lọ celebrate birthday wọn. Bíbélì dẹ̀ sọ wípé ó dáa ká máa káyé ọjọ́ wa, ká máa káyé ọjọ́ wa, that is ó dáa ká máa wo birthday wa báyìí ká máa ṣe. Ìwọ dẹ̀ dé oní Sunday kan lọ́bí kíní kan lọ́bí, ó ṣe sọ fún èyìnbó wípé kì í ṣe Sunday, ó ṣe sọ fún èyìnbó wípé kì í ṣe Saturday mọ́, ó ṣe sọ fún èyìnbó wípé kì í ṣe Friday mọ́. Why are you people so evil like this? Kí ló dé tí ẹ pé gbogbo nǹkan Jésù, gbogbo nǹkan Ọlọ́run lẹ̀ ń tú lẹ̀ fẹ́ bàjẹ́? Gbogbo nǹkan tó Ọlọ́run ti dì, èṣù dẹ̀ gbé ẹ̀yin dìde, ẹ fẹ́ bá gbogbo ẹ̀jẹ̀, ẹ ń tú, ẹ ń gbé sí ojú àwọn ọmọ aráyé, àwọn tó jẹ́ kó sin Ọlọ́run pé kò ń ṣe bẹ́ẹ̀. Why are you people so devilish? Kéèyàn kan wá jáde kó ní ìjọ tí wọ́n ń celebrate tọ́ṣẹ́ gbogbo tí mo sọ kò pẹ́ náà tó bẹ̀rẹ̀ sí celebrate Ànábì Muhammad sallallahu alaihi wasallam, kò pẹ́ náà tó bẹ̀rẹ̀ sí celebrate ẹ̀, and it is good, we need to celebrate it. Béèyàn kan bá sọ fún ẹ pé kó má rántí ìyá ẹ tó ti kú sẹ̀ ọ̀tá Ọlọ́run ni,
ìyá tó bí ẹ, ìyá tó dẹ̀jẹ̀ lé ẹ lórí, bàbá tó bí ẹ ọwọ́ lọ sọ sínú kòtò, ó fi sílẹ̀ bẹ́ẹ̀ òòràn tí ẹ mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ táyé ẹ dàrú lénìí, ọ̀pọ̀lọpọ̀ tí ayé ẹ bàjẹ́ pátápátá lénìí tí kò sí àtúnṣe mọ́. Kí n sọ fún ìyá ẹ tó jù sínú kòtò láti bí 30 years ago, 20 years ago, 10 years ago, bàbá ẹ tó lọ jù síbẹ̀ tó rántí mọ́ láti lè máa ṣe ìrántí wọn wípé o mọ̀ wípé èèyàn ló bí ẹ, òun ló ba ayé ẹ jẹ́. Bọ́tẹ́ mọ̀ pé mò ń ṣe nǹkan náà. Ẹni kan dúró síta, mò ń ṣe nǹkan lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, ó gbọ́dọ̀ dúró. Mò ń ṣe, ẹ mọ̀ pé mò ń ṣe fídíò lọ́wọ́. So therefore, kò possible. Wọ́n ti balẹ̀ ayé jẹ́, wọ́n ti dalẹ̀ ayé rú, ilé ayé ti dorí kodò. Sórí ìdí tí mi ò ṣe sọ̀rọ̀ púpọ̀ lórí ọba Síónì ni pé mo ti rí pé ó dà pé is a mad person, that is all. Is a mad person, but yet tó bá sọ àwọn nǹkan tí kò jẹ́ kó sọ, ẹ̀tọ́ tiwa ni pé ká jáde ká wá sọ pé kò rí bẹ́ẹ̀ o. Christmas must be celebrated. It's one of the special day. Kí ló dé tẹ́ ṣe ń celebrate Valentine? Kẹ́ni pé no, Valentine it is not on the 14th of February. You see, look at it. Èèyàn kò lè dédé tó kó lè rí pé that is the area tí èṣù ti dancing. Area tí èṣù ti fi operate sí nìyẹn. Kò lè dédé dé kẹ́kọ̀ọ́ dé sọ̀rọ̀ bí kẹ́kọ̀ọ́ wá ní nǹkan tí ó tọ́ kẹ́ni kò tọ́ mọ́, kí lè ń wá kiri. Ẹ ti gbàgbé wípé ọ̀dọ̀ Ọlọ́run yẹn, wẹ́n àwọn yẹn ti gbàgbé pé èṣù ló rán wọn wá. Èṣù ni tó bá ti èṣù tí a bá ti pé èṣù ló rán yìí wá, ò sọ̀rọ̀ ń bẹ, àwọn yẹn ò mọ nǹkan tí gbàgbé pọ̀ Ọlọ́run kẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ló máa dá ẹjọ́ èṣù. Àwọn kan dé ọ ní èṣù is not Satan. Èṣù ṣé èṣù táwa mọ̀? Dá mi lóhùn, ṣé èṣù tí àwa mọ̀ ta lè fẹ́ fi rú lójú? Iṣẹ́ wo ló ń rún èṣù? Èṣù tá a mọ̀ tí èṣù olókùúta tá a mọ̀, iṣẹ́ wo lẹ̀ ń rán? Kíyàn kan wá dé nísìnyí kó ní èṣù is not Satan. Látètè kọ́ ṣe bó ṣe rí nìyẹn. A lè fi èṣù ká fi tú èèyàn ká. A lè fi èṣù tá a bá dèdí èṣù, àásán tá a fẹ́ sọ ń bẹ̀ wípé èṣù o lágbájá ó mọ̀ wípé o kì í jẹ àdín, ó ní kí a mú àdín wá fún ẹ o. So therefore, ohun tó tọ́ sírú lágbájá àti lágbájá tó ní ká má dín wá fún yìí, òun ni kò ṣe fún, kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe fún. Èṣù máa tú wọn ká ni. Èṣù ni, a mọ̀ dáadáa pé èṣù ni. Ẹ ò lè bọ́ tàǹsì kẹ́ wá máa sọ fún wa pé èṣù is not Satan. It is not possible. You are convincing the world. You people are convincing the world. Why are you convincing the world? Ẹ fi sílẹ̀ bó ṣe wà. Kò sẹ́ni tó bá yín wí lórí ẹ̀ wípé èṣù kì í ṣe Satan àbí kì í not Satan. Ẹ fi sílẹ̀ bí kíni yẹn ṣe wà. Ẹ má wá padà wá máa yí irọ́ kẹ́ máa yí sóòótọ́. Kò possible. We know. Àwọn ìṣọmọ kékeré nínú ẹ̀. Ọlọ́run á fún wa ṣe. Sunday Gbogbo ni kò sí problem. Mi ò kàn fẹ́ máa sọ nípa details mọ́ ni, ṣùgbọ́n mo sì lè sọ fún yín pé gbogbo ìgbà tí èmi bá fẹ́ pè lèmi máa ń pè wọ́n tàdé jọ ń sọ̀rọ̀. Tẹ́dúdú ìgbà tó bá ti ní pé àwọn kan náà fẹ́ poison ni o, wọ́n fẹ́ pa o, àwa bá wọn sọ̀rọ̀ pé bàbá báwo ni wọ́n sọ fún wa pé sùúrù ní gbogbo ẹ̀gbà.
ẹ má jẹ́ kí àwọn aráyé kí wọ́n kó yín sí ìpayà ọkàn. Ohun tí a kò nílò kí gbogbo pé wọ́n fẹ́ poison wọn yẹn náà, tó pé kò sí náà ni. Èmi máa ń sọ fún yín, àwa tá à ń jà fún ìjà ìgbára, ikú kan náà ló máa pa wá. Bóyá ká bára wa nínú kòtò, àbí ká bára wa nínú cell, àbí ká bára wa nínú prison. Gbogbo yẹn làwọn tí wọ́n kàn ń wá tá wa máa sọ pé wọ́n fẹ́ fún poison, wọ́n fẹ́ fún bàbá Sunday poison. Gbogbo yẹn ló ń fi ọpọlọ wọn rò. Bàbá tó wà nínú ilé náà mọ̀ wípé agbára wọn ò ká láti fún òun ní poison. Say calm down. Ìwọ tá a kò fẹ́ sọ fún bàbá wa tí mo tún fi tọ̀wọ̀tọ̀wọ̀ táwọn èèyàn respect, tèmi mọ̀ pé is a good person. Kóìkì Ọláyọmí, bàbá wa Professor Banji Akíntóyè, tí mo máa tún sọ fún yín, tí mo sì tún tẹnu mọ́, Almoruf, tí mo sì ń tẹnu mọ́ wípé go and do the needful. Tí kóòtù kan bá lóun ò lè dájọ́, kóòtù míì tún wà tó ju yẹn lọ. Àwa ti pray, we are still praying, everybody is praying. Ìwọ tó attack mi pé no, ṣọlọ́run wá kéré ni, no, ṣé ìwọ náà gbàdúrà ni? Ibi tó sì lè ṣe dé ló ṣe dé yẹn. Let them go and do what is needful. Kò jù yẹn lọ. Ọbásanjọ́, ọ̀nà Ọbásanjọ́, a ti sọ̀rọ̀ Ọbásanjọ́, ẹ̀yin lẹ gbọ́ wa. Well, má worry, lẹ́ ń gé bàbá yín Ọbásanjọ́. Who is your father? I only have which is my biological father. Ìyẹn dẹ̀ ti kú. Lẹ́yìn father yẹn, òun ni Ọlọ́run. Ní ọ̀fífẹ́ lọ gbàgbé ẹ̀. Ọlọ́run máa fìyà jẹ wọ́n. Kò sí bó ṣe fẹ́ ṣe. Ọlọ́run máa fìyà jẹ ẹnikẹ́ni tí ò bá ti sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà, ẹ máa rí, wọ́n sì máa jẹ̀yà gbẹ̀yìn. Ní kò jù yẹn lọ. Ojú òní ti wà. Lórí ọba Solomon mo ti sọ èyí tí mo ní sọ. Lórí Felix náà mo ti sọ ohun tí mo ní sọ. A tó máa ṣọ́ọ̀kì ẹ̀ nígbà táwọn tí mo ń sọ yìí bá dé. A máa ṣọ́ọ̀kì ẹ̀, wá gbọ́ bí gbogbo ẹ̀ ṣe lọ. Kò jù yẹn lọ, ọ̀bẹ ní kẹ́nijà. But a kàn ń fi òtítọ́ wọn gbogbo èèyàn ọmọ aráyé ni pé ká má lọ bọ́ sínú ìdẹ̀wò. Èṣù ó ti gba ipò gan. Kò jù yẹn lọ. Ẹ ṣé gan ni. Mo tún kí yín pé ẹ káàárọ̀ o níbi gbogbo tí ẹ ti ń wò wá. Èmi ọmọ yín náà ni Babaconfirm JP. God bless you. Have a wonderful day. Ká tún kíra wípé ẹ kú ìpalẹ̀mọ́ ọdún tuntun tó ń bọ̀ 2021. Ayọ̀ ló máa bá wa. Ẹ ṣé gan ni. God bless you.